lillahi wa inna ilaihi raji'un. Ilé Chief Sunday Adéyẹmọ Igboho. Àwọn federal government wọ́n ti ṣiṣẹ́ bí wọ́n ṣe máa ń ṣe. Ìwọ́n tó rí ẹ̀ burú gbọ́dọ̀ sọ wípé federal government wọ́n ń ṣọ̀tá aráàlú. Ṣé ń rí ẹ̀jẹ̀ ni o? Ẹ̀jẹ̀ lẹ́ ń wò nílẹ̀ yìí o. Wọ́n pa àwọn èèyàn, wọ́n sì wọ́n wọn lọ. Ṣé ń rí iṣẹ́ wọn ni wọ́n ti wá pè fógun báyìí o. Torí gbogbo èèyàn náà ló ti kò sí tí Ìgbòho ṣe fún wọn. Ẹ wò báyìí pa èèyàn. Ẹ wò báyìí pa àwọn èèyàn. Ẹ wò wọ́n wá wọ́ ẹni yẹn, wọ́n wọ́ ọ lọ. Kan lè má gẹ̀ẹ́tì wípé àwọn pààyàn. Tí ò bá ń ṣe kí ni gẹ́gẹ́ gẹ́gẹ́ ti wá ṣe lóru. Ẹ ti rí báyìí. Ṣé ti rí? Wọ́n bà nǹkan jẹ́ gan. Wọ́n bà nǹkan jẹ́ gan. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má sùn. Tó bá ní òní kàn ẹ́, ó ti wà lẹ́yìn ilẹ̀kùn ẹ. Ẹ dìde. Ìjà gbogbo wa ló ń jà o. Ẹ wo bọ́n ẹ ṣe property. Gbogbo àwọn mọ́tò pátá kò sí èyí tí wọ́n fọwọ́ bà. Gbogbo ẹ̀ náà fi búlẹ̀tì bàjẹ́. Ṣé ti rí? Ṣé ti rí? Mọ́tò eléyìí náà wọ́n bàjẹ́. Ẹ wo àwọn ni wọ́n fọ́ báyìí. Ẹ wo inú rẹ̀. Wọ́n fọ́ mọ́tò. Ṣé ti rí? Ẹ wo mọ́tò yìí jí wa gan yìí. Ṣé ti rí? Federal government wọ́n ti pè fógun báyìí o. Àfi kan rógun mọ́tò yìí náà wọ́n bàjẹ́. Gbogbo ohun tí wọ́n ń sọ náà ni pé mẹ́sẹ̀jì tán gìfù ni pé ká má lè lọ Lagos rally. Wọ́n dẹ̀ ṣe àwàdà ni. Ṣé rí wọ́n pa àwọn èèyàn. Ṣé ti rí? Ṣé rí? Kò sí wàhálà. Wọ́n ti pè fógun. Ogun dẹ̀ máa dé bá wọn. Kọ́ máa wọ̀ rí. Ní tí Ìgbòho bá ṣe fún wọn àbí ní tí aggregators bá ṣe fún wọn, bóyá ẹ̀ṣẹ̀ ní ká mọ̀ sọ wípé a fẹ́ gba òmìnira ara wa àbáwọn ṣe mọ́. Ṣé ti rí gbogbo ẹ̀? Ẹ wo bọ́n ṣe inú ilé bàjẹ́ gan o. Àti ní àǹfààní àti wọlé báyìí ni o. Inú ilé bàjẹ́ gan, wọ́n bà nǹkan jẹ́ gan. Ẹ má jẹ́ ṣojú yín. Wọ́n bà nǹkan jẹ́ o. Ṣé ń rí? Ẹ wo gbogbo ìbá gbogbo ẹ̀jẹ̀. Ẹ wo sílì. Ẹ wò ó. Ṣé rí ṣe federal government? Ṣé rí? Ṣé ti rí? Wọ́n pa àwọn èèyàn wa lọ o. Lady K. Gbogbo àwọn mídíà wa tó wà pẹ̀lú Oloye. Gbogbo wọn pátá ni wọ́n kó lọ. Ṣé ti rí? Kò sí wàhálà. Wọ́n ti pè fógun. Àwọn ti pè fógun báyìí. Ẹ wo gbogbo àwọn mọ́tò ìpátá. Gbogbo ẹ̀ ni wọ́n fọwọ́ bà. Ayé ìjọba ti bàjẹ́ o. Ayé wọn ti dàrú o. Ṣé rí ibi tí wọ́n ti fọ́ mọ́tò yìí? Fífọ́ lẹ̀ ń wò yẹn o. Ayé wọn ti dàrú o. Ẹ máa ṣí ẹ̀rẹ̀. Ayé wọn ti dàrú o. Ṣé rí? Ẹ wo mọ́tò ẹ wò. Ojú búlẹ̀tì rẹ o. Ṣé rí ojú búlẹ̀tì? Ṣé rí? Ẹ wò. Ẹ wo àwọn ọkọ̀ owó iyebíye. Lórí kíni? Ìwọ ọmọ Yorùbá tó rí ẹ̀ ò pé tó sì ń sọ wípé politician ló rán Sunday. Ó mọ̀ pé orí ẹ̀ ti burú. Orí ẹ̀ ti burú ò tí mọ̀ wípé ó ń jà fún ẹ̀tọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ló jẹ́ kó rí báyìí. Ẹ̀ẹ́dẹ̀ ní dìde tán ààbò sí ní Yorùbá ló máa gẹ́gẹ́ bí information tá gbọ́. Wọ́n náà ti ń lọ tẹ́lẹ̀. Wọ́n wá gba kọ́ọ̀lù wípé orí sílì ni àlàyé wa, orí sílì láyé wa. Wọ́n ti padà wá, wọ́n lọ fọ́ gbogbo sílì náà. Ṣé ń rí gbogbo ẹ̀? Ẹ wo inú pálọ̀ tán ti ń gbàlejò ní. Ẹ ti rí. Ẹ wo bọ́n ìsátà gbogbo ẹ̀. Ṣé ń rí gbogbo ẹ̀? Ó dáa o. Wọ́n ti pè fún ogun báyìí o. Wọ́n sì máa rí ogun. Wọ́n máa rí ogun. Gbogbo èèmù wọn ni pé káwọn ọmọ àlàyé kó lè mọ́ lọ Lagos rally. Kò wá sí kankan mọ́ báyìí àfi ogun. Wọ́n ti torí tí ó ṣe fún wọn tán fi wá da gbogbo property ẹ̀rú báyìí. Wọ́n á sọ fún UN. Wọ́n á sì sọ fún gbogbo àgbáyé. À ń sọ̀rọ̀ ń jọ́ òní wípé Tinubu wọ́n ló kú. Wọ́n láwa ṣe ń dunnú pé Tinubu kú. Àwa ń dunnú pé Tinubu kú. Tinubu tó yẹ kó tó bá wà láyé gbogbo àwọn àrà tó wá máa dá ní ẹwọ́ gbó sílì. Wọ́n ní kán padà wá kí wọ́n wá wo orí sílì bóyá máa mú aláyé. Ṣé ti rí? Àmọ́ wọn mọ̀ pé ọ̀sán àtòru kì í pàdé. Tí ò yé wọn nìyẹn. Ṣé rí ogun nǹkan tán bàjẹ́? Ṣé rí? Ẹ wo bẹ́ẹ̀dì. Ẹ wò tó fi dé inú ilé private room aláyé àti débẹ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ní ká má wọ̀ ni nítorí àwọn tán máa padà wá kó mọ jẹ́ evidence. Wọ́n pa èèyàn o. Wọ́n pa èèyàn dẹ̀ gbé wọn lọ. Wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn wa lọ.
ṣe ti rí ẹ̀yin ọmọ Yorùbá èyí tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nítorí ara ẹnìkan ló ṣe ṣẹlẹ̀ o nítorí kó ń gbìjà yín kẹlẹ́ gómìnira orí ẹ̀ tí ò pé yẹn kó jẹ́ kó pé orí ẹ̀ tí ò pé tó ń sọ̀rọ̀ ìgéǹsì olóyè Sunday Igboho jẹ́ kó pé.